wàhálà 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 bí àṣà ọ̀rẹ́ wa Portable ó ní wàhálà wàhálà wàhálà. Ẹ wo gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ọ̀rọ̀ tó bá gba bí ẹkún ẹ̀rín là á fi rin. Ẹ wo bí lórí ètò lónìí mo tún mú titun àràmàǹdà wá tẹ́ ẹ máa gbọ́ tẹ́ ẹ sì máa rí wo fídíò ẹ̀ pẹ̀lú wípé wàhálà ti dé báyìí báyìí. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ti wọ gàù. Bó ṣe ya ẹ̀yin lẹ́nu ló yẹ̀ mí náà lẹ́nu. Abájọ àṣẹ ọ̀rọ̀ tí àwọn Yorùbá ń sọ pé wàhálà wà lẹ́yìn ikú Abíọ́lá, àṣẹ gbogbo ìgbà tí wọ́n ti sọ̀rọ̀ yìí láti ọdún tí wọ́n ti sọ orú ọ̀rọ̀ yìí sẹ́yìn, àṣẹ ò tíì sí wàhálà ṣẹ̀ṣẹ̀ wàá dé báyìí. Abájọ tí Portable fẹ́ máa ń pariwo wàhálà wàhálà wàhálà, wàhálà ti dé báyìí, fìtínà ti dé o. Àwọn wo ló dé bá, àwọn wo ló sì fà á, àwọn wo ni wọ́n sọ pé bẹ́ẹ̀ níbo ló sì gbọ́dọ̀ rí, níbo ni wọ́n bá a dé, gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lórí ètò tẹ́ ẹ sì máa rí wò fúnra ara yín. Ẹ fi ti ara yín gbọ́, ẹ fojú ara yín wò, ẹ wàá fi ọkàn ara yín, ẹ fi máa wá digest ẹ, àjọ máa wá ṣe analysis ẹ lọ́kàn ara wa. Ṣẹ́nu tèmi gbà á láti sọ pé Bọ́lá Ahmed Tinubu wà nínú wàhálà? Irọ́ o, ẹnu mi àgbò. Àmọ́ ẹni tó sọ ẹ máa rí ní láìpẹ́, àwọn tí wọ́n sọ ẹ máa rí wọn lójúkorojú. Kí sì nìdí tí wọ́n fi sọ, kí ni ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wàrú ọwọ́, gbogbo ẹ̀ láàgbé wá fún yín. Tẹ́ẹ̀sì rí kétékété, tẹ́ẹ̀ fojú ara yín rí, ẹ fi ti ara yín gbọ́ nǹkan tí wọ́n sọ. Àmọ́ ṣá o, ẹ dákun nítorí Ọlọ́run, ẹ ṣe mí lóore kan, ẹ máa bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ, torí wípé ìdí àti túmọ̀ rèé. Fídíò tí ẹ ń bọ̀ wá wò yìí yóò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá kó túbọ̀ ṣí ọpọlọ wọn sílẹ̀ kí wọ́n ó sì ronú gidigidi. A sì máa mú ká máa wò pé ṣé à ń gé èèyàn lọ́wọ́ ó tún ń bọ òrùka, ṣé nǹkan tó kàn nìyí? Ẹ bọ́ sínú ọ̀ràn kan, ẹ tí ì kú òun bẹ̀. Àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ẹ tì sínú ọ̀ràn, wọn ò tí ì kú ò nínú ọ̀ràn tẹ́ ẹ tì wọ́n sí. Bàbá wọn ń sunkún, ó ń ké lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ìyá wọn ń ké lọ́wọ́lọ́wọ́. Ẹni bá nírọ́ mo pa, bó ṣe ń gbọ́ ètò mi yìí, kó o pè mí lẹ́yìn ètò tó o bá ti nírọ́ mo pa, tó o bá ti gbọ́ tán pẹ́rẹ́, ìwọ ṣá pè nọ́mbà mi tó máa wà lẹ́yìn ètò yìí. Torí pé màá sọ fún ẹ, ìyá àti bàbá àwọn tó ní ọmọ mẹ́ta níbẹ̀ tí wọ́n ń ké tí wọ́n ń sunkún lọ́wọ́ báyìí, tí wọ́n ń pè wá pé kájọ ká bá wọn bẹ̀jọba, àwa ọmọ ẹ̀bẹ̀ tá a fẹ́ bẹ̀jọba. Pé ṣe bá ṣe Yorùbá nation, àṣàwọ̀ Yorùbá nation làwa ń ṣe, àwa ò ṣe Democratic Republic of Yorùbá. Yorùbá nation original ńlá wa ń ṣe, èyí tí Professor Banji Akintoye tó jẹ́ òun la darí gbogbo ọmọ Yorùbá tí gbogbo ìyẹn sì mọ̀. Olóyè Sunday Igboho Òòṣà òun ló tún kejì àti gbogbo àwọn akọni tó kù káàkiri tí wọn ò dárúkọ ara tiwọn, tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ lábẹ́nú fún ìran Yorùbá ni. Nígbà tí ẹ wá ti àwọn èèyàn yìí tí ẹ tì wọ́n dé gọ́ńkọ̀dọ̀ kú tẹ̀yìn, ẹ máa wo fídíò wọn nísìnyí, ẹ máa gbóhùn wọn, ẹ máa rí wọn, ẹ máa gbọ́ bí wọ́n ṣe sọ. Bọ́lá Ahmed Tinubu ti wọ gàù. Kí ló fà á? Ta ló sọ? Kí ló fà á tí wọ́n fi sọ báyìí? Àtàwọn ìgbésẹ̀ tó ń ti ìran àwọn ọ̀dọ́ Yorùbá sí, léyìí tó jẹ́ wípé tí àwọn èèyàn yìí bá tẹ̀síwájú báyìí, ẹ bá mi share program yẹn jọ̀ọ́ torí Ọlọ́run, tí àwọn èèyàn yìí bá tẹ̀síwájú báyìí láti máa wò wọ́n, kí àwọn ọ̀dọ́ sì máa tẹ̀lé wọn, ó dá mi lójú pé ọ̀dọ́ tó bá tún wà ní platform wọn tí wọ́n ní wọ́n ń gbọ́ yẹn, a jẹ́ pé lóòótọ́ ni mo wí fún yín, oògùn náà fi dè wọ́n mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni, àmọ́ tí kì í bá ṣe oògùn ni wọ́n fi dè wọ́n mọ́lẹ̀, ọ̀dọ́ kankan ò gbọdọ̀ tún wà lọ́dọ̀ àwọn. Àtàlà àwọn wo là ń sọ̀rọ̀ ẹ̀? À ń sọ̀rọ̀ nípa àwọn dry nation.
àwọn dry nation là ń sọ Democratic Republic of Yorùbá land, ilẹ̀ gbígbẹ nígbà alẹ́ Yorùbá tó kún fún wàrà àti oyin, àwọn òjòkó kí wọ́n lọ ọpọlọ wọn nílẹ̀ Yorùbá ilẹ̀ gbígbẹ ni. Náà la fi sọ pé ó dájú pé àwọn aráabí yìí ni wọ́n ń ṣiṣẹ́ fún àwọn aráabí, torí tí ó bá rí bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ gbérú ẹ̀ wá kó wá lójú. Ọmọ Yorùbá níbo lẹ wà? Ẹ má ti lọ jìnà, ẹ má bínú. A gbọ́dọ̀ sọ̀rọ̀, a gbọ́dọ̀ ṣe àlàyé díẹ̀ lórí YouTube ò gbà pé ká kọ̀ ṣàdédé gbé fídíò ká wá gbé fún yín, kò ṣeé ṣe. Ohun gbogbo ló sì ní ìtọ̀nà. Ẹ̀yin Yorùbá náà lẹ́sà sọ pé ìtọ̀nà ló lùlú Ọ̀yọ́. Ohun gbogbo ló ní principles, do and don't. Ká má bàa jẹ ẹ̀kọ́ tó léegun, kí wọ́n kọ́ má bàa gbẹ̀yìngbẹ̀rù wá. Òun la ṣe máa ń sọ̀rọ̀ ká tó máa lo àwọn nǹkan tá a bá fẹ́ wá gbé fún yín. A mọ̀ pé ẹ̀ náwó dátà, àmọ́ fídíò eléyìí ò ní gùn rárá. Ẹgbẹ́ sáré gbé yín débẹ̀. Ẹ gbọ́ bí wọ́n ti sọ pé Bọ́lá Ahmed Tinubu wọ́gà o, pé wàhálà ti dé. Ṣèyí Mákindé gbàngàn, Adeleke lọ́ṣun gbàngàn, Abíọ́dún Ògùn gbàngàn, Oyèbánjí lẹ́kìtì gbàngàn, ta ló tó kù? Àti wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ayédatiwa l'Oǹdó gbàngàn. Pé gbogbo wọn yìí inú ìṣàgbò ni wọ́n wà. Ẹ dákun, nígbà wo la fẹ́ bọ́? Àwọn ọmọ ohun tí wọ́n kó láti bí òṣùpá kan àbọ̀, àwọn ọmọ yìí bá kú báyè àti ìmọ̀ àwọn òbí wọn ọmọ fèètì wọn. Ẹ wo, ẹ bá mi fohùn sí fídíò yìí, ẹ jẹ́ kí àwọn èèyàn wà nínú ilé kí wọ́n gbọ́ nǹkan tó sọ. Mi Yorùbá, àmín. ògo adúláwọ̀. Àmín. Agogo 6 òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ ni ó lù ní orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa. Okay. Ní òní ọjọ́ Ajé, ọjọ́ 6 oṣù karùn-ún ọdún 2024. Okay. Nígbà tí a ó máa mú ìròyìn ní ṣókí wá sí etí gbọ́ gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde látinú àgọ́dọ̀ tiwa níbi òmìnira Yorùbá 2022. Zainab ni oníròyìn. Ẹ ti gbẹ́ni tó sọ bẹ́ẹ̀ ni tó kàròyìn síta Zainab nígbà promote ẹ ní o. Ààrẹ wa ààrẹ tuntun ààrẹ orílẹ̀-èdè olómìnira tuntun tiwantiwa Bọ́lájí sọ̀rọ̀ wọn ní gbogbo àwọn ọmọ Yorùbá tí a jẹ́ ọmọ Yorùbá òtítọ́ àti òdodo tó a jẹ́ obìnrin a kú oríire o. Wọ́n ní nítorí pé ìfẹ́ òtítọ́ àti ìtọ́jú tó péye ni ó máa wà fún gbogbo ọmọ Yorùbá pátápátá tó jẹ́ ọmọ ọkọ bíbí orílẹ̀-èdè Yorùbá tó jẹ́ obìnrin. Lójú ìwé ìròyìn òmìnira Yorùbá Daily News lẹ ti máa rí eléyìí kà. Nínú ìwé ìròyìn òmìnira Yorùbá Daily News náà ló tún sọ wípé tó bá máa fi di ọdún 2025 wọ́n ní gbèsè tí orílẹ̀-èdè Nàìjíríà ti jẹ wọ́n ní ó ti wọ $5.2 billion. Ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá kí a máa lọ ka òmìnira Yorùbá Daily Newspaper. Ẹ jẹ́ kí a máa lọ kà á. Níbẹ̀ lẹ́ ò ti rí oríṣiríṣi àwọn èyí tí à ń sọ. Àwọn ògbèrè ọmọ gbogbo. Ààrẹ wa ààrẹ Bọ́lájí Ọláwálé Akíọlá. Wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n bá gbogbo àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ wípé àwọn fi àkókò yìí rọ gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá tí a jẹ́ ọmọ ọkọ ọmọ bíbí orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa. Pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wípé kí gbogbo wa pátápátá àti ẹ̀yin ìyá wa àti ẹ̀yin bàbá wa kí á dìde o láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ wa pàápàá jùlọ láti bọ́ síta láti fi ìfẹ́. Ẹ jẹ́ kí a gbé gbogbo olúwẹ̀ ìròyìn yẹn tán a máa analyze ẹ̀ ó ní ohun tẹ́mi fẹ́ fàyọ̀ ń bẹ̀. Tiwantiwa. Gẹ́gẹ́ bí gbogbo ọmọ Yorùbá ti ṣe mọ̀ wípé orílẹ̀-èdè Yorùbá jẹ́ orílẹ̀-èdè tó ti dá dúró ní àyè ara rẹ̀ tí kò sí ní abẹ́ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ o. Orílẹ̀-èdè Yorùbá jẹ́ orílẹ̀-èdè tó dá dúró tó jẹ́ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀
tó jẹ́ orílẹ̀-èdè olómìnira. Fúndì eléyìí ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá kí a máa pòkìkí orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa káàkiri sí gbogbo àgbáyé, kí gbogbo wa sì máa kí orílẹ̀-èdè wa kú oríire, kí gbogbo àgbáyé náà sì máa kí orílẹ̀-èdè olómìnira tiwantiwa kú oríire. Ààrẹ wa wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé gbogbo àwọn ìwà tí orílẹ̀-èdè Nàìjíríà ń hù kò dá wa dúró rárá láti ṣe ìjọba àwa ara wa ní orílẹ̀-èdè tiwantiwa tó jẹ́ orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa. Fún ìdí eléyìí ààrẹ wa wá ń sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá wípé kí ẹ̀mí ìgboyàwó o kí a sì lọ fi ọkà lọ mú ọkàn wa lé, wọ́n ní mímì kan ò lè mì wá, wọ́n ní ẹni mú ìkùkùté, wọ́n ní ara rẹ̀ lómì. Ààrẹ wa sọ wípé kí gbogbo wa pátá kí a fi ọkàn wa balẹ̀, kí a sì mú ìdúró wa ṣinṣin, kí gbogbo wa sì dúró lórí ẹsẹ̀ wa láti fi ìfẹ́ àti ẹ̀rín àti ọ̀yàyà jáde láti fi lọ kí ààrẹ wa, àti pé pàápàá láti fi ìfẹ́ àti iṣẹ́ takuntakun fi ran orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa lọ́wọ́. Nítorí pé gẹ́gẹ́ bí gbogbo ọmọ Yorùbá ti ṣe mọ̀ pátápátá wípé kò sí nǹkan kan o orílẹ̀-èdè olómìnira Yorùbá ohun tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe mí lọ́mọ gan o. Nàìjíríà ti jẹ mọ́lẹ̀ títí tó fi dé orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa. Fún ìdí eléyìí ààrẹ wa sọ wípé iṣẹ́ wà ní ẹsẹ̀ wa o. Fún ìdí eléyìí gbogbo wa pátápátá la ní iṣẹ́ tó pọ̀ láti ṣe fún orílẹ̀-èdè olómìnira tiwantiwa. Ìdí tí Tinubu ṣe wọ́n ga ò níyà o. Tẹ̀síwájú wípé gbogbo àwọn ìwà tí orílẹ̀-èdè Nàìjíríà hù pátápátá tí àwọn ti kó ránṣẹ́ sí ìjọba àgbáyé, wọ́n ní àwọn ọmọ Yorùbá kò ní sí àhámọ́ wọn, àwọn kò gbé ìgbésẹ̀ kankan lórí rẹ̀ rárá láti mú àwọn adájọ́ kankan lọ bá wọn wípé kí wọ́n lọ dá ẹjọ́ wọn, nítorí wípé ẹjọ́ ọ̀hún ti di orílẹ̀-èdè sí orílẹ̀-èdè tó jẹ́ orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa àti orílẹ̀-èdè Nàìjíríà. Fún ìdí eléyìí ìjọba àgbáyé nìkan ló sì ní àṣẹ láti bá wa dá irú ẹjọ́ bẹ́ẹ̀. Wọ́n ní fún ìdí eléyìí àwọn wèrè ẹ bá mi ṣí ẹjọ́ torí Ọlọ́run a máa ṣe kọ́mẹ́dì gan pẹ̀lú prógráàmù. Wọ́n ní gbogbo ohunkóhun tó ń ti ìjọba Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lè máa ṣe pẹ̀lú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀, pàápàá jùlọ gbogbo àwọn gómìnà orílẹ̀-èdè Yorùbá pátápátá tó wà ní abẹ́ ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu fúnra rẹ̀ pátá. Wọ́n ní gbogbo yín pátápátá, wọ́n ní kò sí ẹnikẹ́ni nínú yín tó máa lọ láì jìyà ẹ̀ṣẹ̀ yín, nítorí pé gbogbo àwọn ìwà ìbàjẹ́, ìwà ìpáǹle tí ẹ̀ ń hù ní orílẹ̀-èdè wa, pàápàá jùlọ ṣíṣe àwọn ìwà tí kò bá ojú mu ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa, nítorí lẹ́yìn tí orílẹ̀-èdè Yorùbá ti di orílẹ̀-èdè tiwantiwa ẹ sì tún wà ní orílẹ̀-èdè wa láti máa gbé àwọn ìgbésẹ̀ kò bá kùn gbé ìgbésẹ̀ agbésùmọ̀mí ní orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa. Ààrẹ wa ní fúndì eléyìí o, wọ́n ní àwa ti ń dúró dè yìí o ní ilé ẹjọ́ àgbáyé. Wọ́n ní níbẹ̀ ẹgbẹ́ Tinubu ti wọ́n ga o. lẹ́tù lọ fi mú dánrin Joe Biden àti ìwà ìdúró má lọ kòbókò orílẹ̀-èdè olómìnira Yorùbá tiwantiwa. Èyí ló mú ààrẹ wa kó máa pe gbogbo ọmọ Yorùbá pátápátá wípé kí gbogbo wa pátápátá kí á dìde o, kí á jáde ní àwọn ìlú wa pátápátá síta láti ṣe iṣẹ́ fún orílẹ̀-èdè wa, àti pé pàápàá orílẹ̀-èdè tàbí ìpínlẹ̀ kí ìpínlẹ̀ tó bá kọ̀ láti jáde ní àkókò yìí fún ìjáde orílẹ̀-èdè Yorùbá tiwantiwa ti wọ́ọ́rọ́wọ́. Wọ́n ní kí irú ìpínlẹ̀ bẹ́ẹ̀ kó mọ̀ wípé òun ti ṣe ìwà kòbákùngbé sí ilẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ wípé ìdojúkọ rẹ̀ máa wá láìpẹ́. ṣẹ̀ṣá ti gbọ́ ẹ gbọ́ ẹni tó ń sọ̀rọ̀ yìí tó ń ka ìròyìn yìí ìlú òyìnbó lọ́wọ́ àwọn ní títí ẹ o, kò sí èyí tó padà wálé. ẹ gbọ́ nǹkan tó sọ nínú ìròyìn yẹn, ó ní ìdí tí àwọn òfin tí ìgbégbésẹ̀ láti sọ pé kí àwọn lọ́ọ̀yà wọn kí wọ́n lọ́ọ́ bá àwọn ọmọ tí wọ́n kó lẹ́rú ni wípé tí wọ́n ti sí gbọ̀ngàn, torí wípé ìdí ni pé United Nations ní ọ̀gbọ́dún ti Nàìjíríà gbà. ṣe ọ̀rọ̀ pin ṣe rí pé táwọn òbí àwọn ọmọ yìí bá wọn, táwọn ọmọ yìí gan-an náà tí wọ́n ní ẹ̀bá wọn kò kéré. ìdí nìyí tá a fi ń sọ fún wa pé ṣó yẹ kó tún rí bẹ́ẹ̀ báyìí, ẹni bá mọ̀ wọ́n ẹ jẹ́ kìlọ̀ fún wọn kí wọ́n mọ bí wọ́n ó ṣe lọ dóòlẹ̀ ní àwọn ọmọ ọlọ́mọ. ẹ bá wa ṣe àpúgàmù wa, ẹ láìkí ẹ̀. àwa kọ́ la ní Tinubu wà ní pọ́blẹ́mù,
àwa kọ́ la ló wọ gàwó, àwa kọ́ la ní is in trouble. Àwọn tó sọ ọ́ lẹ ti gbọ́ yìí, Dry Nation. Àwa bá wọn gbé e sókè ni, tó bá gbọ́ gbé e sókè, yí fọ́lùmù, àbá wọn yí fọ́lùmù ẹ̀ díẹ̀ sókè ni. Títí ìgbà mìíràn tá a tún máa pàdé, ẹ ṣé àdúpẹ́, ó dàbọ̀.